ṣe mọ̀ pé Jésù ló ń ṣàkóso, òun ló ń ṣàkóso, òun ló ṣàkóso ayé àti ọ̀run. ok táwa ló ṣe nígbà tí Jésù ṣàkóso ayé àti ọ̀run, ipò wo ni fádà wà tiwọn. Fádà jókòó bẹ́ẹ̀ ló sì jọba. ó fọwọ́ lẹ́rán nígbà tí wọ́n lè wíṣẹ́ à tí ò lè pa fún. ẹ̀yin ẹ má máa ṣe àwàdà pẹ̀lú ẹ má jẹun pàdé. wọ́n ya skọ̀rọ̀ sí i. ẹ má jẹun pàdé tí ẹ̀yin bá máa bú aláàbò báyìí ẹ máa block ẹni ọ̀rọ̀ kẹ́ ṣépè fún. so kìrìsìtẹ́nì ò dẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. ìbáhùn kẹfì ṣàwádà nígbà ìlú mi ò ní sọ anything. so àìdẹ̀ kọ́ mi èmi kọ́ fẹ́ ẹ listen mo fẹ́ kẹ́ wú ẹyin. ẹ má bínú Joseph, ẹ má bínú ọyìn náà fọ́ ní ẹ̀pọ̀ ọyìn fọ́ ní ẹ̀pọ̀ nígbà wàá sọ pé ọlọ́run nígbà wàá sọ pé bàbá wa jókòó gẹ́gẹ́ post ó wà lórí wíṣẹ́ ẹ́ ìyá tó gbọ́ tẹ́lẹ̀ gidi. aláwọ̀ kí wọ́n máa jẹ́ kó lọ síbi tọ́lẹ̀ ni ilé ìtọ́ ti sọ látàárọ̀ pásítọ̀ ó tẹ̀yàn fetí gbọ́ ẹja tó wà náà wọ́n tún fẹ́ fọ́ lọ́wọ́ wí ẹyin ẹja tó gbọ́ ọ̀yá ẹ ò mú ta ìwọ lọ ìwọ tó ń gbọ́ wa tó jẹ́ Kristẹni báwo ló tó bá kú sí díẹ̀. ẹ ní sì sí mi ẹ jẹ́ kọ́wọn èèyàn gbọ́ ṣẹ́rí ẹyin tẹ́ ń rí ṣé mo wípé tí ẹ bá mú ẹyin dání orúkọ wo lẹ fún. mẹ́ta ni. no orúkọ wo lẹ fún ẹyin lẹ pè àbí. ẹyin àbí ṣẹ́rí tẹ́ bá gbé ẹ̀ ara ẹ̀ yẹn kí ó ní orúkọ tó pè ṣé mo kó tó máa kó white kan tẹ́ bá wá bó white yẹn á tó wá ní yolk ó tún ń tún àná jẹ́ pé inú yẹn ẹ lísìtì sí mi o mo gbá yín tẹ́ bá kọ́ wọn mẹ́ta yẹn tẹ́ bá yà wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ ó ní orúkọ tí wọ́n fún gbogbo wọn tó jẹ́ pé gbogbo wọn ń jẹ́ wọ́n mọ̀ sí tí àbá tí ìyà wọn sọ́tọ̀ọ̀tọ̀ kí wọ́n pè wọ́n ẹyin bẹ́ẹ̀ ni Ọlọ́run bàbá ṣe rí Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mọ́ ṣe rí. yóò dà fún yín sà yóò dà fún yín ẹja pàtó fún yín. bọ́dà Joseph. mo jẹ́ ń sà. bọ́dà Joseph. yes sir. ẹ jọ̀ọ́ tẹ́ bá lọ sí ọjà bóyá ẹ lọ sí market. bẹ́ẹ̀ni. ẹ wá dé ọ̀dọ̀ ìyá kan ìyá yẹn sanra wọ́n jókòó wọ́n ń ta ẹyin. ẹ wá déwájú ìyá ẹni ẹ jọ̀ọ́ mo fẹ́ ra ẹyin ìyá yẹn bá kó èpo ẹyin fún yín ṣé ẹ lè gba èpo ẹyin ní ẹyin. wọn ì tí fún wọn ì tí no ẹyin yá tó bá sọ pé ẹyin a lè gbà because tá a bá pè ní ẹyin a ti pè ní wípé àpapọ̀ ẹ̀ gbogbo nǹkan tó ń bẹ nínú ẹ̀ pátápátá ló gbọ́dọ̀ fún mi kì í ṣe wípé àníṣe lè já ṣe lè pé èpo ẹyin ní ẹyin. mo ti sọ tẹ́lẹ̀ wípé tí wọ́n bá pèlè tó bá pò èpo ẹyin jẹ́ olórí tó ń jẹ́. ok sir ṣáà lè pé ok ẹ jẹ́ wá dá padà sí tá à ń sọ ṣáà lè dá pé Jésù ní Ọlọ́run. bẹ́ẹ̀ ni. ẹ máa rántí ẹyin o èpo ẹyin ẹ. bẹ́ẹ̀ ni. ó yá ẹni bẹ́ẹ̀ ni ok a lè dá pé Jésù ní Ọlọ́run kí ó tà fi lè dá pé èpo ẹyin ní ẹyin tà fi lè dá pé Jésù ní Ọlọ́run àbòsí o àbòsí o àbòsí o ó yá ẹ sọ reason àbí eminent. ẹ lè dá pé èpo ẹyin ní ẹyin ẹ bá máa sọ. ó yá bó dásílẹ a lè dá pé èpo ẹyin ní ẹyin a lè dá pé Jésù ní Ọlọ́run. ẹni sùúrù ẹ ṣe gan fún question tẹ́ béèrè yẹn thank you very much sir. ẹnìkan ní pé ẹnìkan ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n lè make day àwọn o I like Brother Joseph complain it really make my day. ẹ ti pa àwọn èèyàn lẹ́rìn àwọn ó ti fẹ́ kú fẹ́rẹ̀ sálẹ̀ wàláì ẹ wò tí a fi ń rẹ́rìn yìí táwọn kò fi wọ náà ni o wàláì ó lè dún yẹn o táwọn kò fi jó náà tẹ̀yìn tó ń fẹ́wú tó ń fi ìpẹ̀pẹ̀ wàláì ó léwu. kẹ́ ẹ̀ ń gbọ́ mi. à ń gbọ́ yín. thank you so much sir. lórí títí mo kàn fẹ́ sọ fún mi tẹ́tí sọ fún mi wípé. àní ẹ̀ tí ì dá àbòsí iṣẹ́ kí ló dé tẹ́ fi lè pé a lè pé epo ẹyin lẹ́yìn ṣùgbọ́n a lè pé Jésù ní Ọlọ́run one God ẹ sọ. the reason why the etymology wa ibi sákọ̀ ẹni sùúrù ẹ gbọ́ tèmi ẹ kàn ń sọ títí ọsọ tọ̀hún ẹ gbọ́ tèmi fún ara mi. ṣé ń gbọ́ mi sà. fóònù mi kọ́ ló dún yẹn ni. fóònù mi kọ́ ló ń dún. so a lè pé epo ẹyin ní ẹyin but ìfún òye àwọn èèyàn pé tí ẹ bá fẹ́ lọ rẹ ẹyin lọ́jà so ẹ tí a lè pè epo ẹyin lẹ́yìn àbí. a lè pè epo ẹyin ní ẹyin bọ́ tí ẹ bá sọ pé ẹ fẹ́ lọ rà lọ́jà tó bá kó epo ẹyin fún bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́yìn bá kó epo ẹyin like tọ́kùn tẹ́ sọ pé ẹ fẹ́ lọ ra ẹyin ní ọjà tó wá kó epo ẹyin fún yín ṣé ẹ máa gbà á sí ẹyin wípé òun nǹkan tẹ́ fẹ́ lọ rà nìyẹn. à ń béèrè lọ́wọ́ yín náà ni à ń béèrè lọ́wọ́ yín. kí lẹ sọ. a lè gbà tó bí kò kí ń ṣe
tó pé kò kí ń ṣe fúlé ẹyin àbí. yes. kí ló dẹ́yìn fi gba Jésù pé fully God ni. àgbà ń tó nǹkan tí mo ṣe gba thank you nǹkan tí mo ṣe gba Jésù gbọ́ ń pé fully God ni wípé ó ní èmi àti bàbá. ẹ fi bí ẹyin bẹ́ẹ̀ ṣe fún mi yẹn ni o. ó sì ti rí mi. Mr. Joseph. ó ní ẹni bá ti rí bàbá ó sì ti rí mi so nǹkan tí mo fi gba ní fully God ni wípé ó ṣiṣẹ́ Ọlọ́run. ẹ ti ṣàbòsí. ẹ tó bá wọ Ọlọ́run bá àdìkẹ́rẹ́ máa ń fi mọ̀nà tó bẹ́ẹ̀ láti fi èèyàn mọ̀nà kò tí fẹ́ explain tó kẹ́ explain jù bẹ́ẹ̀ látọ̀dọ̀la ẹni tó bá fẹ́ gbọ́ tí ò bá ní gbọ́ ò ní gbọ́ ẹni tó náà bá fẹ́ lò tó bá fẹ́ ṣàánú òun nìkan ló máa gbọ́ because ọ̀rọ̀ ti dọ̀rọ̀ àwọn Christian lọ even without using the hand ìwé wọn lásán fúnra wọn ó ti tó láti fi bá wọn sọ̀rọ̀ tó máa yé wọn tó bá yẹ pé Ọlọ́run bá fẹ́ open làákàyè wọn sọ Ọlọ́run bá àdìkẹ́rẹ́ bá ti ń fi èèyàn mọ̀nà kó bá fi àwọn èèyàn mọ̀nà àwọn yẹn ti sọnù gan o ẹ wo ìròrí ọ̀dọ́ Christian ẹ̀ ti máa rí 1 + 1 + 1 = 1 can you imagine